This is Dawa Nigeria. eléyìí ni ìtumọ̀ súratul fatiha ní èdè yorùbá. makka ni ọlọ́run ti sọ súra náà kalẹ̀ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam. iye aya rẹ̀ ó sì jẹ́ ẹyọ méje. bismillahir rahmanir rahim. ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. alhamdulillahi rabbil alamin. gbogbo ọpẹ́ tí ọlọ́run ní olùtọ́jú gbogbo ẹ̀dá. arrahmanir rahim. àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. maliki yawmiddin. olùkápá ọjọ́ ìdájọ́. iyyaka na'budu wa iyyaka nasta'in. ìrẹ́ nìkan ni àwa yóò máa sìn, ọ̀dọ̀ rẹ nìkan ni a ó sì máa tọrọ ìrànlọ́wọ́. ihdina as-siratal mustaqim. tọ́ wa sí ọ̀nà tààrà. siratal ladhina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin. ọ̀nà àwọn ẹni tí ó ṣe ìdẹ̀ra rẹ fún pẹ̀lú títẹ̀lé àṣẹ rẹ àti ìjọ́sìn fún ẹ, láì ṣe ọ̀nà àwọn tí ó bínú sí, bẹ́ẹ̀ ni láì jẹ́ ọ̀nà àwọn tí ó ṣìnà.